ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà tó kọjá lọ yìí, ìyẹn ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2025, the 8th of August 2025, ìní máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ olú ọmọ ìlú Èkó, ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí ó gbayì mọ̀ sí K1 the Ultimate, inú máa tọrọ àforíjì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún tá a wà, the 5th of August 2025, níbi tí ó ti kù díẹ̀ kí ọkọ̀ òfurufú ìyẹn ẹ̀rọ̀pléènì kó pàdánù tí Alhaji Wasiu Ayinde Marshal tó sì ti jẹ́ kó di mọ̀ pé òun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà tí inú bá ń bí lórí ìwà tí òun hù náà. Kì í ṣe ìròyìn mọ́ pé ọjọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún yìí ó ní ariwo ńlá sọ káàkiri Nàìjíríà nígbà tí Alhaji Wasiu Ayinde tí ó fẹ́ gbé ike omi ẹ̀ wọnú ọkọ̀ òfurufú, ṣùgbọ́n tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀rọ̀pléènì Valuejet tó fẹ́ wọ̀ yarí fún un, tó sì jẹ́ pé eléyìí ìyẹn ló dìjà tí Wasiu Ayinde tó fi dúró síwájú ẹ̀rọ̀pléènì tó fẹ́ gbéra tó ní òní kọjá, ṣùgbọ́n tó jẹ́ pé pilot tó wọ ẹ̀rọ̀pléènì náà níṣẹ́ ni ò tiẹ̀ wojú wúṣe gẹ́gẹ́ bí àṣà táwọn ọmọ àsìkò ń dá, tó ṣáná sí ẹ̀rọ̀pléènì ẹ̀ tó sì jẹ́ pé díẹ̀ ló kù kí a bẹ̀bẹ̀ ìyẹn fan ara ẹ̀rọ̀pléènì náà kó bẹ́ Wasiu Ayinde lórí dànù. ọ̀rọ̀ yìí ló máa di ariwo tó jẹ́ pé ìjọba wọ́n fi ẹ̀sùn kan Wasiu Ayinde bó jẹ̀bi, kódà ìrìnnà oṣù 6 náà ni kò ní lè rìn lórí òfurufú lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n tó gba ìwé ìrìnnà àwọn awakọ̀ yan pílọ̀tì méjèèjì tó wa ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ fi pa Wasiu Ayinde náà. ṣá onígbà tọ́rọ̀ yìí ti ń jà rìnrìn tó sì ti kọ lẹ́tà sí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun láti gbé Wasiu Ayinde tọ́rọ̀ ń jà rìnrìn, ìní Wasiu Ayinde máa ṣe fídíò láti tọrọ àforíjì tó bẹ̀bẹ̀ pé kí gbogbo ọmọ Nàìjíríà kan dáríjì òun pé kì í ṣe irú òun lóòótọ́ ló yẹ kóun hùwà bẹ́ẹ̀, tó sì wà jẹ́ kó dì í mọ̀ pé kì í ṣe ọtí lòun fẹ́ gbé wọnú ọkọ̀ òfurufú bí kì í ṣe omi, nítorí pé àwọn dókítà òun ní ara òun tètè ń gbẹ òun kì í mọ́mi dáadáa ló jẹ́ kóun máa gbé ike omi kiri. ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti wá gbọ́ àṣírí ìdí tó jẹ́ kí Wasiu Ayinde kó tọrọ àforíjì o, gẹ́gẹ́ bí àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ náà tó fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. wọ́n ní níbi tí ọ̀rọ̀ ń lọ wọ́n ní kò sí àní-àní, ó yẹ kí Wasiu Ayinde ṣẹ̀wọ̀n. wọ́n ní bí ò bá ṣẹ̀wọ̀n ọdún méjì ó ṣeéṣe kó fi owó mílíọ̀nù 25 náírà 25 million naira tàbí ẹ̀wọ̀n gbére life imprisonment kó fi gbára, nítorí pé n tó ṣe ọ̀wà ọ̀daràn lábẹ́ òfin láti lọ dá ẹ̀rọ̀pléènì dúró nítorí pé ìwà ìfẹ̀míṣòfò tó ń pè ní terrorism act ni. a gbọ́ pé nígbà tí Wasiu Ayinde kàn sí àwọn alágbára tó mọ̀ pàápàá ní iléeṣẹ́ ààrẹ, níṣe ni wọ́n jẹ́ kó dì í mọ̀ pé báwọn yóò bá paná ọ̀rọ̀ ní tó lè kọ́kọ́ yanjú ọ̀rọ̀ kí ni kó lọ ṣe fídíò kó lọ tọrọ àforíjì. eléyìí gan-an la sì gbọ́ pé gbé jẹ́ kí Wasiu Ayinde gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀, nítorí pé láìṣe bẹ́ẹ̀ kò sí bá ṣe fẹ́ bá paná ọ̀rọ̀ náà pẹ̀lú bó ṣe ti ń jà rìnrìn lójú àwọn ọmọ Nàìjíríà. eléyìí la sì gbọ́ pé yóò jẹ́ kán paná ọ̀rọ̀ náà pátápátá tí wọ́n ní fi Wasiu Ayinde dófin mọ́, nítorí pé ó ti tọrọ àforíjì. ní tí àwọn alágbára yóò sì dìrọ̀ mọ́ ìyẹn àwọn ìjọba ni pé níwọ̀n ìgbà tó ti tọrọ àforíjì káwọn dáríjì, káwọn sì ní kó má ṣe irú ẹ̀ mọ́ láyé àti láyé.